Ẹ̀yin èèyàn wa, ó ga jù o. Mo tún fẹ́ fún yín ní ti Tóbi. Ṣé ẹ rí Tóbi lọ́ba? Nǹkan tá a gbọ́ ti Tóbi lọ́ba. Ná bá ní wọ́n ti pé kábíyèsí lọ ṣe pé DNA tí kábíyèsí tún ṣe ní tọmọ ẹ̀. Wọ́n ní negative ni táwọn ọmọ ìbejì yẹn. Wọ́n tún ní wọ́n pé léènì wọ́n discover pé negative ni. Bẹ̀sẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ fún Tóbi ń sìn kò rọgbọ o. Wọ́n ní kábíyèsí ní àtòun àtàwọn ọmọ ẹ̀ pé kán kúrò láàfin pé òun ò fẹ́ wọn pé òun ò fẹ́ pé àṣedànù tóun ń ṣe fún kí ló jẹ́ Tóbi pé ó tó gẹ́ pé kí Tóbi páàkì gbogbo ẹrù ẹ̀ kó máa lọ. Kábíyèsí lòun ò ní interest mọ́ ní ọ̀dọ̀ ní Tóbi àtàwọn ọmọ ẹ̀ pé òun ò ṣe mọ́ o pé gbogbo kíní DNA tó ń ṣe láti ìjọ yìí pé fake. Èyí tí kábíyèsí tó tún lọ ṣe léni pé result gbé jáde pé 0% pé negative ni. Pé ìwọ dẹ̀ ni kó wá máa tọ́jú ọmọ tí ò ń ṣọmọ. Òun ò dẹ̀ lè gbà á nítorí pé abomination ni. Kì í ṣe kékeré o. Wọ́n bá ní ẹ mọ̀ pé lánàá àbí ìjẹta náà sọ pé ó ní òun máa lọ kábíyèsí nǹkan tí òun àti Naomi ṣe tó fi gba kíní lọ. Wọ́n gba ọ̀jájá kíní kan lọ. Wọ́n lọ ṣe shopping. Wọ́n lọ ṣeré. Ó gbé Naomi jáde. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí òun máa ṣe ṣẹ́gẹ̀ fún kábíyèsí. Sórí àwọn ọmọ ìbejì yẹn nǹkan tó máa fi ṣe tó bíi pé kábíyèsí kọ́ àwọn ọmọ ìbejì yẹn pé òun máa gbé lọ fún boyfriend o. Ẹ ṣáà gbọ́ ńgbà tá a fi ṣiṣẹ́ yẹn. Wọ́n ní nǹkan tó fi lérí fún kábíyèsí pé kábíyèsí wá ní wá. Ṣé títorí pé òun fi kíní bo àṣírí ẹ̀ mo tiẹ̀ fẹ́ lé ẹ síta tẹ́lẹ̀ pé mo ti lọ ṣe investigation. Wọ́n ní o ò tiẹ̀ fún ní ṣoyún rí débi pé o bímọ. Nígbà tó sọ pé o lóyún nígbà yẹn ó kàn jáde pákan gbọ́ pé olóyún ó dé jáde kúrò láàfin tí tó fi gbóyún pé kábíyèsí ló lóun ò tiẹ̀ rí ẹ pẹ̀lú oyún nínú pé òun dẹ̀ gbé gbogbo investigation pé ọmọ yẹn gan kì í ṣe tòun pé kó máa lọ pé ìtorí ẹ̀ lòun tiẹ̀ ṣe fi òun kàn sọ pé tó bá yá tóun bá lọ ṣe test yẹn pé ó pẹ́ ó yá pé result máa jáde. Wọ́n là at the end of the day pé kábíyèsí wá di èní. Wọ́n ní kábíyèsí ti lọ ṣe thorough investigation thorough DNA. Wọ́n ní result DNA pé ṣe ló wá negative ìyẹn ti Tóbi tí kábíyèsí lọ ṣe. Wọ́n ní ìbínú tó fi sọ̀rọ̀ yẹn lánàá ní kábíyèsí sọ pé enough is enough ní ìlú òun máa rí bóyá òun ló lọ́mọ àbí òun lọ́mọ. Wọ́n náà lè ṣe pé result tó jáde ni pé wọ́n ní 50 pé negative ni àwọn ọmọ Tóbi. Títà àwọn ọmọ Tóbi yẹn tiẹ̀ ti mọ́ kábíyèsí sọ pé kókó jáde. Ọlọ́run á jẹ́ kí kábíyèsí tí ẹ̀ mú lè rí ẹ̀ṣẹ̀ torí jáde lénìí jáde lọ́la every time wọ́n máa sọ pé wọ́n máa jáde o wọ́n ṣe báyìí wọ́n ṣàwò at the end of the day ẹ tún máa rí wọn palace. Àwọn ọ̀nà tó máa fa sùúrùtù tó túpọ̀ jù ìyẹn ò ní pé kán tọwọ́ ọmọ wọn bá ṣẹ́ o. Naomi yẹn ṣáá náà máa wá níjà. Naomi ṣáá náà máa wá pé òun ló ń kó bá ṣé kí Naomi ló kó bá wọn. Ṣé Naomi ló ní kẹ́ lọ gbéyún ọmọ àlè wá fún kábíyèsí àbí kẹ́ lọ ṣe fake ìbejì àbí kẹ́ lọ ṣe fake oyún kẹ́dẹ̀ wá máa tì fún kábíyèsí nítorí ogun kábíyèsí. Kí ni ti kábíyèsí pẹ̀lú ọmọ? Ṣé kábíyèsí sọ pé òun ò bímọ rí ni àbí kábíyèsí ò lè bímọ? Kábíyèsí ti bímọ kún gbogbo ilẹ̀ kí ló fẹ́ fi ọmọ ṣe? Ó bóbìnrin ó bọ́kùnrin. Kí ilẹ̀ wá tó thank God ó tún wá ṣe pábánbárì. Ó tún bí ọmọ ó bí ìbẹ̀ta lẹ́ẹ̀kan náà ní gbogbo wọn sọ pé àwọn fẹ́ kú nítorí pé wọn ò rẹ́ni bí ìbẹ̀ta. Ṣé kábíyèsí ò lè bí ìbẹ̀ta? Àbí Naomi wọ́n kọ́ sí ní orí pé kò lè bímọ
débi pé ó fẹ́ bí mẹ́ta. Ó ti bọ́kùnrin, ó ti bóbìnrin, ó ti bí mẹ́ta, ó ti kí la tún ń wá? Kí náà fẹ́ kí kábíyèsí ṣe? Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní bínú orí tán fi fìlà dé dòdò. Ẹni dandan kì í ṣe kábíyèsí ló bí ìbẹ̀ta. Ẹ kúkú sọ pé kábíyèsí kọ́ ló bí nítorí ní káyọ̀ torí ìsọkúsọ kún ẹnu wọn gbà yẹn. Ó ti ẹ̀dá bẹ́ẹ̀ bó ṣe yẹ kó rí náà nìyẹn. Ara wa ń ta wọ́n. Mariam ń sin ẹlẹ́yà àti ìyẹn máa tó yọ. Wọ́n ní ó dàbí pé wọ́n ní ikú tó ń pa ojúgbà ẹni. Pòwe ló ń pa fún ni. Gbogbo wọn try kábíyèsí pé bóyá kábíyèsí máa gọ̀ àbí kábíyèsí ò ní gọ̀. Ó dìgbà náà nà. Ọlọ́run ló ń bá kábíyèsí ṣètò ayé. Òun ló ń gbèjà Naomi àti kábíyèsí ní ààfin. Ríran ẹlẹ́yà wọn máa yọ ṣọ̀bọ̀lọ̀ṣọ̀bọ̀. Tó bá jẹ́ pé nǹkan tó ń ṣe pé ó wà ní the right way. Ríran náà nǹkan tí Ọlọ́run máa fi ojú wọn rí. Nǹkan tí Ọlọ́run máa fojú wọn gbé, Ọlọ́run máa disgrace wọn woefully. Ìkankan náà máa yọ kúrò bí tọ̀wọ̀ ní ààfin. Since tó jẹ́ pé wọn ò fẹ́ kí Naomi kó nísinmi. Ọlọ́run gangan ò ní fún wọn nísinmi. Tó jẹ́ pé nǹkan tó fi ìrú ṣe, ọ̀nà ìrú yẹn náà ló máa gbà lọ. Kò lè ever àṣírí wọn ò gbọdọ̀ bò. Kò lè ever bò. Àbí Ọlọ́run yìí kọ́ ni. Can you imagine? Àwọn méjèèjì wọ́n ní iyán ogún ọdún máa ń gbóná láìláì. Ewu àtijọ́ tí kábíyèsí ti ń bẹ̀ wọ́n. Lọ ṣe paternity. Àfihàn ìbá ti tòrò. Ẹ̀sìn tí ò bá jẹ́ nkúsẹ̀rì kan ya lépa bí ayé tí wọ́n máa fi dá. Wọ́n ń wá láti ba ayé tí wọ́n jẹ́ láì ṣe Naomi. Ẹ̀yin kẹ̀dẹ̀rí, ẹ̀yin lè gbé nǹkan àkóbá sí sára. Ẹ fi gbogbo ìgbésí ayé yẹn fi tàràkà. Ẹ ń bá Naomi tó ń ṣe òótọ́ tó jẹ́ olóòótọ́ fún kábíyèsí. Ẹ ń bá du ìgbésí ayé ẹ̀. Ṣé ẹ fẹ́ jáyé Naomi mọ́ ti yẹn ni? No now. Ẹ túnra yín ṣe, ẹ tún ọ̀nà yín ṣe, ẹ nírọ́. Ẹ kàn ń lépa Naomi káàkiri. Ayé Naomi tó ti dára. Tó ti ń ṣe nǹkan tọ́lọ́run fẹ́. Ó mà ṣe o. Nǹkan tó aláìmọ̀kànmọ̀kàn fi ń ṣe rẹ̀ lójú. Ṣó tán bókù. Àṣé tí yín wà lára yín ṣọ̀bọ̀lọ̀. Ẹ̀dẹ̀ mọ̀. Nítorí pé ẹ ti gbójú lóògùn. Ẹ joyè ògbójúlóògùn. Sọmọ àjẹ́níkù. Òun lọ̀rọ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe bàjẹ́ ní ààfin Ọ̀jájá. Ọlọ́run ti ṣí fùrọ̀ yín síta. Wọ́n ní afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ. Ìyẹn tí tóbi lọ́ba. Wọ́n ló sọ fún kábíyèsí pé òun sọ pé kábíyèsí ò tiẹ̀ wọ́n rí òun tóun bí ìbejì fún kábíyèsí. Ṣé ìtorí ẹ̀ ló ṣe lọ adopt àwọn ìbejì? Wọ́n á fi yẹn máa yangàn láàfin. Ó mọ̀ pé ó máa lẹ́yìn. Ǹjẹ́ ìgbẹ̀yìn ẹ̀ náà kọ́ lélẹ̀? Ẹ̀yin èèyàn wa, èṣì gan-an ni pé ṣe ń tẹ́tí sí wa. Ó ní kí n fi gbogbo eléyìí tẹ yín létí tó kẹ́ lè mọ bí ó ṣe ń lọ láàfin. Àṣírí wọn ti tú. Kábíyèsí ò lè gbọ́ ọmọ tí ò ń ṣọmọ bí kò tún máa lẹ́yìn. Ọmọ tí ò ń ṣọmọ tiẹ̀. Ààfin ò lè rojú ọ̀nà oníráyè. Nígbà tí kábíyèsí bá fọ̀nà ìrúgbọ́ ọmọ ọlọ́mọ ẹ̀jẹ̀ lẹ́jẹ̀, ó máa ké ni. Ẹ̀jẹ̀ máa ké. Pé mistake until tí wọ́n bá rí òkodoro ọ̀rọ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá fi ìtókù sí comment section. Tó bá gbé first time tẹ́ máa gbọ́ news yìí. Ẹ bá mi that is ringing kìíní tó wà níbẹ̀. Aago kékeré tó wà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n fi bá mi subscribe. Tẹ́ bá ti press next time tí a bá ti máa gbé ìròyìn ayọ̀ báyìí jáde wá fún yín lè máa kọ́kọ́ jẹ́ number 1 tẹ́ máa kọ́kọ́ rí information yẹn ẹ máa gbọ́. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀.